Hello. Ẹ̀yin èèyàn wa, a kú ojúmọ́ lónìí o. A dẹ̀ kú bójú ọjọ́ ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni, níbikíbi ta bá wà, ta tí ń gbọ́ mi. Ní wákàtí ọ̀wọ̀ yìí, bó jẹ́ àárọ̀ ni, bó jẹ́ ọ̀sán, bó jẹ́ alẹ́, bó jẹ́ ìyálẹ̀ta ni, bó jẹ́ òru, ẹ gbọ́ mi dáadáa. Sásìkò tí olúkalúkú wa bá wà lásìkò yìí. Ẹ ṣé gan-an bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bẹ́ẹ̀ ni, ohun ta tún rí gbọ́ ní àárọ̀ yìí ni pé, a rí gbọ́ ni o, pé Igbe, that is, olórí ìgbéra yẹn kó lọ sí, ó lọ sọ fún ẹni tó lọ sọ fún ìyá Naomi. Ṣé ẹ mọ̀ pé ìgbà tó ti gbọ́ pé Naomi ti land sí ìlú òyìnbó, ó ní kó lọ spend fún 1 month ní ilé kábíyèsí tó wà nílùú òyìnbó. Wọ́n ní ilé ò gba Mariam mọ́ o, ọ̀nà ò gbà o. Wọ́n ló ti ń japoró gidi gan ni o. Láti ìgbà tí wọ́n tiẹ̀ ti gbọ́ pé Naomi fẹ́ lọ sí ìlú òyìnbó, wọ́n ṣe 1 month vacation. Wọ́n ní láti ìgbà yẹn, ṣe ló ń japoró bí àgékù ejò. Kì í ṣe kékeré o. Wọ́n ló ẹni tí ó rán lọ sí ilé ìyá Naomi, pé kí ìyá Naomi tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ o. Ṣó rí ọmọ ẹ̀ yẹn tó jẹ́ Naomi, tó fẹ́ jẹ níbi tí ò ṣe sí. Wọ́n ní kò sí orúkọ tí ò pé Naomi o. Pé Naomi gold digger, Naomi kíní kan, Naomi gbádá. Ó fẹ́ jẹ níbi tí ò ṣiṣẹ́ sí. Ó máa ṣe o. Àwọn ọ̀run ń gbọ́ o. Ọlọ́run ń gbọ́ o. Àwọn áńgẹ́lì ń gbọ́ Ọlọ́run. Ẹ̀mí mímọ́ dẹ̀ sì ń gbọ́ pẹ̀lú pé ẹni tó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni Naomi. Yóò sì máa gbé abẹ́ òjìji Olódùmarè. Òun ni Naomi. Ọlọ́run ló ń bá wí o, kì í ṣe Naomi. Wọ́n nígbà tí pé nítorí ẹ̀ pé ogun fẹ́ bẹ̀rẹ̀ o, pé ó fẹ́ bẹ̀rẹ̀ ogun tòun. Ó ní òun fẹ́ bẹ̀rẹ̀ ogun kí ìyá Naomi kan gbáradì. Ọmọ ẹ̀ yẹn tó fi í lẹ̀ pé kó lọ máa rape níbi tí ò ṣiṣẹ́ sí. Pé àwọn jọ máa wọ̀ ni o. Àwọn jọ máa ṣe, àwọn jọ máa mọ̀. Wọ́n ló ti lọ ṣèlérí rẹpẹtẹ fún ìyá Naomi. Wọ́n ní ìyá Naomi wá, ó ti take it serious bẹ́ẹ̀ ni. Wọ́n ní kò mọ bó ṣe ń ṣe òun. Pé òun ó rò pé bóyá lóòótọ́ bó ṣe sọ. Bẹ́ẹ̀ ni because wọ́n ní Igbe bó ṣe wà yẹn. Adẹ́tẹ̀ ni. Kò lè fún wàrà, ṣùgbọ́n ó lè dá wàrà nù. Pẹ̀lú bó ṣe sọ wípé òun ń dá wàrà oníwàrà nù. Tó sọ wípé òun ń japoró ìkà. Tó ń japoró iṣẹ́ ẹbí tó ń jà látijọ́ ẹ̀. Láti ìgbà tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹbí tó ti ń ṣe, ìjọ́ wo lẹ gbọ́ pé ó succeed rí? Ìjọ́ wo lẹ gbọ́ pé ó win rí? Pàbó náà ló ń jásí. Ìyá Naomi, má wulẹ̀ jàǹpátá. Àdúrà tẹ́ ń gbà yẹn. Àdúrà yẹn, òun náà ni kẹ́ tẹra mọ́. Nítorí pé àdúrà ni ọ̀pá Kristẹni láti bá Ọlọ́run rìn. Bíbélì sọ wípé kí ẹnikẹ́ni kó má ṣe yọ mí lẹ́nu mọ́. Ẹnikẹ́ni tó bá sọ wípé òun fẹ́ lọ bá ìríjú Ọlọ́run, ẹyinjú Olódùmarè, ẹ fi sílẹ̀. Ṣèbí Ọlọ́run ló ń bá Naomi jà ogun. Ṣé Naomi ni? Àbí ẹ̀yin gan tẹ bí ọmọ yín tó jẹ́ pé ogun lẹ̀ ń jà láti time tó yẹ kẹ́ máa rest, kẹ́ máa dunnú, kẹ́ máa sinmi, kẹ́ máa jẹ ìgbádùn lórí ọmọ. Time yẹn náà lẹ fi ń ṣe akitiyan lórí ọmọ.
Mo fi àdúrà ran gbogbo àwọn abiyamọ ayé yìí tó ń ṣe wàhálà lórí ọmọ, tó ń tó 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 ń tó tó ń ja ogun lórí ọmọ pé kí ọmọ yẹn kó lè yàn, kó lè yanjú. Ẹnikẹ́ni tó bá dẹ̀ wo ṣùnṣùn tó sọ wípé òun fẹ́ gbógun ti irú abiyamọ ọ̀hún, yóò máa báálẹ̀ lọ. Àwọn ogun ọ̀run á máa ṣe onítọ̀hún ṣìkàṣìkà. Ẹni tó bá sọ wípé ká má jẹun ọmọ, ká má jèrè àwọn ọmọ, ká má jèrè iṣẹ́ ọwọ́ wa lórí àwọn ọmọ, pẹ̀lú bí wàhálà ọmọ ṣe pọ̀ tó. Ẹnikẹ́ni tó sọ wípé òun fẹ́ ba ayé abiyamọ kan jẹ́ kó má lè jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀, kó má lè jèrè iṣẹ́ ọmọ. Lórúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, ọba ìyè, ọba ìyanu, ẹ̀jẹ̀ Jésù ló máa jà fún wa. Ẹ̀jẹ̀ Jésù ló máa jà fún gbogbo àwọn abiyamọ. Abiyamọ á máa rí bá ti ṣe, wọ́n máa rí ọ̀nà gbégbà. Kì í ṣe àwọn abiyagba là ń sọ, àwọn abiyamọ tòótọ́. Àwọn abiyamọ tó ń sá kolobá pé káwọn lè jèrè ọmọ. Ṣùgbọ́n ẹni náà tó lọ sá pamọ́ tó sọ wípé òun fẹ́ máa tọfà sí ìmọ́lẹ̀ àwọn abiyamọ, onítọ̀hún ò mà ní rí bá ti ṣe, kò ní rọ́nà gbégbà. Tó pẹ̀lú ògo tó bá ń jẹ́ ti Jésù Kristi. Bẹ́ẹ̀ ni lórúkọ Jésù, Ọlọ́run ò ní fún wọn ṣe. Ìdùnnú tèmi ni pé àṣé ẹ wo bí bí Naomi ṣe wà yẹn. Bíbélì sọ pé kò sí ohun ìjà olóró tán lè ṣe sí wa tó lè pa wá lára. Kò lè sí ohun ìjà olóró tán lè ṣe fún Naomi àti Tádénìká. Ọlọ́run ti dá wọn. Ọlọ́run ti dá wọn ná, tẹ́lẹ́gàn ló ṣòro. Ó kàn máa ń dùn mí bí gbogbo wọn ṣe ń japoró tó ń ṣe. Ẹ wo irú Mariam tó sọ wípé iṣẹ́ tóun ṣe é lẹ̀ ni Naomi dé. Tó fẹ́ wá máa jẹ, tó fẹ́ wá máa tẹ̀lé báṣubàṣu ní iṣẹ́ tóun ti ṣe é lẹ̀. You can imagine. Gbogbo ogun tó ń wà mọ́ra ẹ̀ pé òun lòun ṣe, òun ní Yèyélúà, òun ní First Lady, òun lẹ́nìkan, òun ní kábíyèsí kọjú sí tó ṣolóore ní ààfin. Nígbà tí Naomi ò sí bẹ́ẹ̀, ó wá ti gbé gbogbo ogun Naomi olóhùn lòun fẹ́ jẹ́. Báwo ló ṣe fẹ́ ṣe é ṣe fún? Báwo ni irú ẹ̀ ṣe fẹ́ wáyé? Níbo náà fi tọ́lọ́run sí? Aṣiwèrè sọ wípé ó sọ nínú ọkàn ara ẹ̀ pé kò sí Ọlọ́run. Níbo ló wà nígbà tí kábíyèsí fẹ́ Naomi? Ó ti ẹ̀ lálàá pé òun fẹ́ mọ kábíyèsí rí ni. Tí ò bá jẹ́ pé gbogbo wọn fẹ́ fi èrú gbàbùkún. Èyí èkejì Ashley, tí Naomi ń ṣe tiẹ̀, tí Ashley náà ń ṣe tiẹ̀. Tó ń gbógun ti, ẹ rí i pé gbogbo jábàjàbà náà ń ṣe, wọ́n kàn ń ṣe bálabàla. Wọn ò rí bá ti ṣe, wọn ò rọ́nà gbégbà. Babaláwo wọn gan pàápàá ó ti sú babaláwo wọn. Fake ni babaláwo kàn gbé lé wọn lọ́wọ́. Tó kàn gbé fake lé wọn lọ́wọ́. Tó lẹ́yìn kẹ̀. In as much tóun máa jẹun, tóun ṣe business òun, owó yín náà ló máa fi ṣara gírí. Ẹ̀yin kẹ̀. Ẹ kéré sí nọ́mbà. Níbo lágbára èṣù wà níbi tí Jésù ti ń jọba? Ká má rí. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé gan. Èyí tán pè ní Ashley, bèbí arúgbá, wọ́n ní igbá ló wá rù láàfin gbà yẹn. Ó sneak wọ ààfin pé òun fẹ́ máa rúgbá, iṣẹ́ ló wá ṣe. Bó dẹ̀ ṣe di pé òun ti di ìyàwó ọba. Ni ò wá yé wa. Àwọn èṣù bí èèyàn, àwọn èèyàn bí èṣù. Naomi àti ìyá Naomi, ẹ má mikàn. Ọlọ́run wà pẹ̀lú yín. Ọlọ́run tó ń ṣe bẹ́ẹ̀ nídìí àrò kò kúrò ńbẹ̀ o fún yín o. Kò dẹ̀ kúrò ńbẹ̀ fún àwa tó bẹ̀. Àwa tá ń support nǹkan rè. Bẹ́ẹ̀ ni, torí a lè ever support nǹkan bí. Bíbélì sọ pé ẹni tó bá rí rere tí ò bá ṣe bí ẹ̀ṣẹ̀ ni. So in as much tá ń ṣe rere, àwa kì yóò bí kò ṣe yí, a dẹ̀ dẹ́ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ kì yóò jẹ́ tiwa, àwa kì yóò dẹ́ṣẹ̀. Kọ̀ràn pé ká dẹ́ṣẹ̀ báyìí kí Ọlọ́run ọba ìyanu kó wipe gbogbo ẹ̀ kúrò lọ́kàn wa láyé. Agbára tá fi máa ṣe rere, Ọlọ́run yóò fi fún wa. Agbára tá fi máa sá fún ẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù, Ọlọ́run yóò fi fún wa. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí, ẹ bá mi pín, kẹ́ bá mi share, kẹ́ dẹ̀ bá mi like. Màá mú ìròyìn ayọ̀ mi wá fún yín. Jésù Olúwa wa. Amen.